Yorùbá. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òòjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè Yorùbá. Ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé. Ẹwà èdè lètò ètò ní ẹwà èdè. Ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ẹkú àtijọ́ ṣe dáadáa ni, ṣé àlàáfíà lẹ́wà gbogbo ilé ń kọ́ o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Akí onílé, akí àlejò, akí ọkùnrin, bẹ́ẹ̀ náà ni akí obìnrin. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ẹwà Èdè tí máa ń wáyé ní gbogbo ọjọ́ Ajé. Orúkọ mi Àdìó Shakir Adéṣíyàn, ọmọ bíbí nílùú Ìsàkété. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá, gbogbo ẹ̀yin tí ẹ ṣàfẹ́kù Sunna TV Yorùbá láàrin ọjọ́ méjì mẹ́ta kan síra wọn. Pàápàá àwọn ètò wa tí ẹ nífẹ̀ẹ́ sí ní ẹ ṣàfẹ́kù wọn, ẹ sì wá ń ṣèbéèrè lórí ẹ̀ wípé èyí a ti ṣe tó jẹ́ wípé àwọn ètò dáadáa eléyìí tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa wò ẹ tó ṣàfẹ́kù wọn. Àní kagbà bíi láti tọrọ àforíjì lọ́dọ̀ yín wípé torí kí nǹkan lè dáa. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafil anbiya sayyidina wa maulana Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam taslima kathira. Adúpẹ́ fún Ọlọ́run Ọba Ta'ala lórí àǹfààní tí ó tó fún wa lórí ọjọ́ tòní. Adúpẹ́ ọpẹ́ òkun fún Elédùn tó máa rè. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Sunna TV Yorùbá káàkiri àgbáyé, láfíríkà àti ní orílẹ̀-èdè Benin olómìnira tí a wà yìí. Ètò yín, ètò wa Ẹwà Èdè FAQ ní àárín ọjọ́ méjì mẹ́ta sísìn. Ẹ sì ń ṣèbéèrè lórí kí ni ohun tó lè fà á tí ètò tẹ́ fẹ́ràn dáadáa yìí ẹ ṣàfẹ́kù rẹ̀. Ìdí ni pé a fẹ́ láti jẹ́ kí ojúlé-iṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá, pàápàá àwòrán tí à ń fún yín wò ni, kí ó jẹ́ ohun tí yóò dá mọ́ra dáadáa tí ó sì máa dùn wò. Òun náà ni ìdí pàtàkì àti ìtumọ̀ eléyìí tí ó ṣokùnfà bí a ti ṣe dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò kan dúró nítorí kí a lè wá àtúnṣe eléyìí tí ó péye. Torí láwọn ìgbà míì ẹ ó pè wá wípé ohun náà ó ń ṣe bákan, àwòrán náà ó ń rí bákan, torí kí gbogbo ẹ̀ kó lè jókòó dáadáa. Òun náà ni àṣení kí àgbo wa kó tàdí mẹ́hìn kó lè padà wá tòun ti àgbára. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Sunna TV Yorùbá, gbogbo yín tẹ̀ ń pè wá wípé a ò rí Sunna TV Yorùbá lọ́dọ̀ wa mọ́ o. A fi ètò yìí láti fẹ́ jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa wípé Sunna TV wa ó ti padà wá ní ìpadà bọ̀ dáadáa eléyìí tí yóò wà ní sẹpẹ́ lọ́tún lójúlé-iṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá. Ǹjẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò Ẹwà Èdè tọjọ́ tòní pẹ̀lú ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Àsìkò. Tọ́ ìmọ̀ràn òòjọ́ lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ìṣe wa èyí náà ti mọ̀ wípé ohun tó bá ń lọ lásìkò òun náà làwa náà a máa ń wò láfi máa ṣe ìmọ̀ràn fún ara ẹni. Tábánikà wo ìyè sí àsìkò tá à ń lò lọ yìí, a ó rí wípé Ramadana ó ti ń súnmọ́ wa pẹ́kípẹ́kí. Kí wá làwọn nǹkan tá a fi ń gbáradì fún Ramadana tí ń bọ̀ lọ́nà yìí? Kí ni ohun tí ẹ̀yin ti ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ sílẹ̀? Kí lèmi mo ti ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ sílẹ̀? Bọ̀dá, màmá, àǹtí. Ǹjẹ́
a ṣe ìpalẹ̀mọ́ náà dáadáa ǹjẹ́ a tún kù lẹ́nu ìpalẹ̀mọ́ ǹjẹ́ a ti bẹ̀rẹ̀ sí múra láti máa febi panú sílẹ̀ de Ramadana ǹjẹ́ à ń gbìyànjú láti jẹ́ kí gbogbo àwọn ààwẹ̀ pàtàkì àwọn obìnrin wa àwọn ààwẹ̀ tí a ti dín kọjá ní àwọn ààwẹ̀ tí a ò gbà kọjá ní ǹjẹ́ à ń gbìyànjú àti dá àwọn ààwẹ̀ ní padà torí ọlọ́run ọba onóhun ò yọ̀ǹda ààwẹ̀ fún yàn àyàfi tó bá jẹ́ wípé nítorí hélà àbí nítorí àìyá ara kan àbí nítorí pé olúwẹ̀ ó wà ní ìrìn àjò tó bá wá rí bẹ́ẹ̀ bá a bá wá darí Ramadana tán kọ́ ká wá àsìkò láti dá àwẹ̀ ní padà kí Ramadana míì kó tó dé ẹ̀yin yẹn wa ǹjẹ́ nínú ìmọ̀ràn wa ọjọ́ tòní a fẹ́ jẹ́ kó di mímọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa wípé o àwẹ̀ tí a dín nítorí àìyá ara nítorí àwọn nǹkan tá a kà yìí ká ṣe ìgbìyànjú àti dá a padà torí gbèsè ní lọ́hùn wa gbogbo ohun tó bá sì ti jẹ́ gbèsè ó yẹ kí ọmọlúwàbí kó san ni mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ máa san gbèsè fún ọlọ́run ọba tààlà ni ǹjẹ́ ìmọ̀ràn òjò tọjọ́ tòní ibi tí agbègbà nìyẹn Adio Shakir òun náà ni olóòtú ètò ẹwà èdè ẹ sì mà wípé èmi nìkan kí ni yóò máa ṣe bí ẹ ti ṣe ń wò nílé yìí ẹ mọ̀ wípé àwọn amójú ẹ̀rọ àwọn náà wà ní ilé agbára lọ́hùn-ún ní yàrá agbára ẹnìkíní ti bẹ́ẹ̀ àdàgbà Yusuf Dauda ọmọ bíbí nílùú Kétu Yuslov òun ni ọlọ́wọ́ ọ̀dá tí ń bá mi yí lọ yí bọ̀ tí ń jẹ́ kí gbogbo ẹ̀ kó máa dùn wò bí ìtẹ̀tí ṣe ń wò yìí ẹni tó wà lórí ẹ̀rọ tí ẹ fi láǹfààní àti wò lórí YouTube ní lórí sátẹ̀lítì ní àbí lórí application wa tí ń bẹ lórí Play Store òun náà ni alàgbà Abdulmalik Agaja ọmọ wọn bíbí ní ìlú Dùmẹ̀ lọ́hùn-ún ìyáàfin alàgbà ìyáàfin Aládé Ganiat Alassad tí wọ́n jẹ́ màmá Àkànní ẹ má fi ṣèbínú bẹ́ẹ̀ ni aya ọ̀rẹ́ mi Adékànbí bẹ́ẹ̀ ni òun náà ni ìyáàfin yìí kí ọlọ́run ọba aláwọ̀ dàbí kó jọ jẹ́ kí àjọ ní àjọṣe pé àwọn ni wọ́n wà níwájú kámẹ́rà lọ́hùn tí wọ́n ń bá mi yí lọ yí bọ̀ kí ọlọ́run ọba kó jẹ́ kí gbogbo wa ká bá ilé yìí ní inú òṣùwọ̀n iṣẹ́ olóore tá à ń ṣe kọ́lọ́run má nínú òun ò pé wá òun ò rá máa ń ṣẹ́ òun ò pè wá ráníṣẹ́ gbogbo ilé yìí tá à ń ṣe yìí ká bá níbi tó ti gbé lérè bàbá wa ń jòkó bí yìí aláìmoore ni wọ́n pè wá ní ìgbà tí a bá kí àbí tá a dúpẹ́ fún èèyàn báwo la ti fẹ́ dúpẹ́ fún ọlọ́run ọba ǹjẹ́ bí Sunna TV Yorùbá ó ti ṣe ń lọ tó ń fún àwòrán ọ̀tọ̀ tí ń yàtọ̀ sí yìí ọlá àwọn bàbá wa kan ni àwọn bàbá wa tí wọ́n ṣe àgbékalẹ̀ Sunna TV Yorùbá àwọn náà ni bàbá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn aṣíwájú bàbá wa Abdulrazak Saka àti àwọn àbúrò wọn Alhaj Musa Saka àti Alhaji Yakub Saka àwọn yìí gbogbo wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn ọmọ ìyá wọn tó kù àwọn ọmọ bàbá wọn tó kù wọ́n jọ ń parapọ̀ láti gbé iṣẹ́ bàbá wọn tí bàbá wọn tá a mọ̀ sí Alhaji Sefu Saka àríkọ́ṣe iṣẹ́ tí bàbá yìí ṣe tí wọ́n sì ń jẹ̀ràn rẹ̀ wípé o nǹkan kan gbọ́dọ̀ wà láyé nígbà táwọn bá lọ tán léyìí tí yóò máa fòrò àwọn èèyàn yóò máa pe àwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn Islam àti sunna anabiwa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run ọba kó jẹ́ kí àwọn náà kí wọ́n bá níbi tí ó ti gbé lérè inshallah bí kudratullahi ta'ala bàbá wa ọ̀gá wa bàbá wa ọ̀gá wa ẹ̀gbọ́n wa àlùfáà wa ìmáàmù wa ẹ̀tìmẹ̀ntà àfẹ́ pèrí bẹ́ẹ̀ ni ọ̀gá tí a ní bàbá wa al-imam asheikh ad-doctor Abdulrahim Shitu Sani àwọn náà ni olóòtú àgbà ní Sunna TV Yorùbá gbogbo ètò tí ń tò dáadáa yìí àwọn náà ni ọlọ́wọ́n ọba fi rọ̀ lọ́hùn kí ọlọ́wọ́n ọba kó jẹ́ kó tó rọ̀ wọ́n lọ́hùn sí kí àjọ ládọ̀ṣe pé inshallah bí kudratullahi ta'ala ǹjẹ́ ẹ jẹ́ kí ọpọ́n ètò ọjọ́ tòní kó tún kàn ká lọ sí ìwòsàn. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا
sọ ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ̀ lé ẹ kú ìjókòó ẹ̀yin tẹ́ wà nídúró ẹ wá nǹkan fìdílé ẹ mọ̀ wípé lórí ètò ẹwà èdè ní gbogbo ọjọ́ ajé tá a ti ṣàfẹ́kù rẹ̀ tójọ́ mẹ́ta pẹ̀lú ògo Ọlọ́run bẹ̀rẹ̀ láti ọjọ́ tòní ìlọ a tún bẹ̀rẹ̀ sí máa gbádùn ara wa dáadáa lórí ètò yìí ìwòsàn labalẹ̀ rí ti ọ̀pọ̀n súnkàn Àdìó Ṣakir Adéṣíyàn náà ní orúkọ tèmi jẹ́ olóòtú ètò ẹwà èdè pẹ̀lú gbogbo àwọn tí wọ́n wà ní ilé agbára a ní ọjọ́ tòní aronú kan àìsàn ara kan eléyìí tí máa ń wáyé ní ìgbà míì tí máa ń jẹ́ wípé àjogúnbá ó sì máa ń fà á ní ìgbà míì tó jẹ́ wípé ìjẹkújẹ ní ń fà á lónìí a ó padà yànnàná àìsàn kan tí a mọ̀ sí àwúngó ara gbogbo ẹni tí ń pè ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí wọ́n dá ìpè ní dúró díẹ̀ náà torí kí a lè parí abala ìwòsàn lẹ́yìn ẹ̀ a ó máa láǹfààní àti gba ìpè wọlé ìwòsàn a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn àwúngó táwọn eégún wọ́n ń pè ní àvúngó tí àwọn olóyìnbó faransé àwọn ń pè ní hernie àwọn olóyìnbó gẹ̀ẹ́sì àwọn ń pè ní hernia bẹ́ẹ̀ ni ǹjẹ́ lónìí a pè bàbá wa gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe ní òrèkóòrè bàbá wa Abdulhakeem bẹ́ẹ̀ ni Sheikh Dr. Abdulhakeem tí wọ́n jẹ́ Abu Rifada a pè wọ́n sì ti wà ní ìkàlẹ̀ báyìí láti gbọ́ wa nípa ìwòsàn ǹjẹ́ bàbá assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè nípa ẹni tí a máa ń lò sí àhúngó èyí tí máa ń ṣe èèyàn ní abẹ́ ẹni tá ń lò sí àhúngó àkọ́kọ́ ẹni tí a ń pè ní òrí èso kan ni wọ́n fi máa ń ṣe òrí epo èso yẹn òun ni òrí donc a fẹ́ lo èso náà a sì tún lo òrí pàpà tí a bá ti dọ́dọ̀ àwọn tí ń ta ewé tá bá sọ pé a fẹ́ ra èso ti òrí èso igi èso igi èyí tí wọ́n máa ń ká tí wọ́n fi máa ń ṣe òrí jáde ẹ bá ti béèrè lọ́dọ̀ wọn wọ́n tà fún yín donc èso yìí òun ni a wà òun àti haba sauda a kọ́kọ́ jó èso yẹn a jó tá bá ti wá jó a lọ a wá lọ haba sauda àti mọ haba sauda nigel abádọ́dọ̀ àwọn tí ń ta nǹkan rúkìá ká sọ pé a fẹ́ ra haba sauda wọ́n tà fún wa èso náà tí wọ́n yá sí pé ẹ̀kúnwọ́ méjì báyìí ni a bá rí wọ́n bá ní pé ẹ̀kúnwọ́ méjì la bá rí pé òyìnbó máa ń pè ní wọ́n máa ń pè orí ní bed de karité náà gangan òun ni èso ta ní kára yẹn donc èso yẹn tá bá rí ẹ̀kúnwọ́ méjì báyìí ẹyọ kan ṣo báyìí haba sauda tábù sí kó jẹ́ ẹ̀kúnwọ́ kan ṣo báyìí donc tá bá jó èso yẹn tán á lọ yóò kúnná á wá da haba sauda náà á dà mọ́ á lọ àbí ká kọ́kọ́ lọ́hùn náà á wá dà papọ̀ mọ́ púdù ta lọ tẹ́lẹ̀ á dà gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn lẹ́yìn ìgbà tá a bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yán yẹn bó ṣe wà yẹn á wá dà sínú zéètò haba sauda epo haba sauda ta ní a fẹ́ rà lọ́dọ̀ àwọn àfáà onírúkìá yẹn wọ́n tún máa ń ta epo ẹ̀ abára haba sauda náà á tó ra epo ẹ̀ pápá tí a bá ti wá ṣe a bá prepare gbogbo kíní ẹ̀ tán inú epo náà ládàá sí tá bá ti wá dà sínú epo yẹn bá ṣe máa lò á mọ̀ bù sínú kókó gbígbóná lámọ̀ lò láàárọ̀ á tó mọ̀ lò ní alẹ́ kókó tó gbóná á mọ̀ bù bí ṣíbí kan ṣo sínú kókó tó gbóná tá lè mú tẹ́lẹ̀ kan náà á bù sí tá mú láàárọ̀ tó bá di alẹ́ pàápàá á tún lò bẹ́ẹ̀ kí ẹ mọ̀ lò bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan ta tó mọ̀ ń lò sí òun náà ni pé kéèyàn lọ wá ewé àáyàn àwọn Yorùbá máa ń pè ní ewé ìjìnrìn ewé àáyàn nìyẹn wà ewé àáyàn yìí òun àti akọ kánú
ewé àyàn náà bóyá tí a bá wà tí ó bá tó bí ìdí náà bá tọ́ mi báyìí tá bá dì pọ̀ mọ́ra wọn tó ewé olókùn ni tá bá dì pọ̀ wọn bá tọ́ mi báyìí donc a wà àkọ́kàn tí kò ní ju àbí tí ò ní ju báyìí lọ tí ò ní ju báyìí lọ òwúláwà donc a wà fi sí lẹ́yìn náà a fi atare sí odidi kan lẹ́yìn eléyìí a fi a tún fi ṣọṣọ ẹ̀yìn wọn kò gbọ́ àti mọ ṣọṣọ ẹ̀yìn tán fi ń ṣepo ibi tán ti ń yọ ẹ̀yìn kúrò ṣọṣọ náà máa ń pe ara ibi tán yọ ẹ̀yìn yẹn kúrò ẹ rí i pé wọ́n máa ń dà yẹn nù ni àbí káwọn ẹlòmíì fi dáná wọ́n máa ń dà nù donc ṣọṣọ ẹ̀yìn yẹn èyí tí wọ́n ń gbìyàn lọ́wọ́ yẹn igi ìdí náà kan báyìí tí wọ́n ti yọ ẹ̀yìn kúrò nù ẹ̀ òun la fẹ́ wá fi kún a tó wá èèpo ọsàn wẹ́wẹ́ ó lè jẹ́ tútù lárí ó sì lè jẹ́ gbígbẹ tásà wá fi kún gbogbo ẹ̀ la fẹ́ wá jó tàbá tí wá jó tán á lọ kókó gbígbóná náà fi mọ́ ń lò a mọ̀ fi lo kókó tó gbóná ní àárọ̀ àti alẹ́ a bá fẹ́ mọ bu púdù náà sí ó wáyé pé kókó tí kò ní ju bí ṣíbí 12 lọ ni púdù náà tá bá bù sí kó jẹ́ ìlàjì ṣíbí ni púdù náà tá bù sí ká mọ́ lò bẹ́ẹ̀ a bá lò bẹ́ẹ̀ láàárọ̀ ká tó lò bẹ́ẹ̀ lálẹ́ ká tó sọ̀kan ká tó mọ́ lọ nínú nǹkan tá tó mọ́ ń lò sí òun náà ni pé èèyàn wá ìgbàdo tá a máa ń jẹ náà ni òun tó fi máa ń lọ kà tá a máa ń jẹ á dà sínú ìtọ̀ màálù á tó wá kíní pápá bó la ń pè bàbà èyí tí wọ́n máa ń ṣe kókó bàbà yẹn bàbà náà èyí tí wọ́n ti lọ á dà wọn náà síbẹ̀ tá bá dàgbàdo sínú ìtọ̀ màálù yẹn tán á tó da bàbà síbẹ̀ á wá fi wọ́n lẹ̀ títí fún ọjọ́ kejì a bá dà sí ní òní ọjọ́ kejì ní ká wà kúrò tá bá ti wá wà kúrò kí a wá nà sásẹ́gbẹ́ kan kí ó gbẹ níwọ̀nba ká wá lọ kókó náà ká tó wá ẹ̀yìn èyí tí kò tí ì gbó ká wá bí ẹyọ bí 5 àbí ẹyọ bí 5 bẹ́ẹ̀ ká da ọgbẹ́ ẹ̀pọ̀ ká lọ ọgbẹ́ kókó náà kó ló ẹ̀kọ́ tó fi mọ́ lo kókó gbígbóná eléyẹn ó bá wà tó lè fi lo omi gbígbóná ní àárọ̀ àti ní alẹ́ pẹ̀lú ògo Ọlọ́run tí ń jẹ́ àhúngó yóò lọ pẹ̀lú àánú Ọlọ́run tí yàn bá lò bẹ́ẹ̀ wallahu a'lam. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. alhamdulillahi rabbil alamin adúpọ̀ pọ̀kun lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulhakeem Abu Rifada lórí ìmà oníyebíye eléyìí tí wọ́n fún wa nípa àìsàn àǹgó yìí kí ọlọ́run ọba kó jẹ́ kí yóò san kò san àárẹ̀ ọlọ́run ọba má fi dán ẹnìkọ̀ọ̀kan wa wò gbogbo ìgbàkigbà tí àárẹ̀ yóò bá dé ọlọ́run kó jẹ́ kí àtẹ̀wé àtàwọn egbò eléyìí tí à ń gbọ́ lóòrèkóòrè yìí kó máa bá wa mú kúrò ní Wahidul Qahhar. ǹjẹ́ ní báyìí a ó bọ́ sí abala tí ẹ̀ ń retí tí ẹ ti ń pè láti nǹkan bíi aago mélòó kan sí ìsìn òun náà ni abala ọgbọ́n àgbà. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. 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 ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe.
ká fi ọgbọ́n àgbà kọ́gbọ́n ká fi ṣàwòṣe torí ẹ̀ náà ni a ṣe wà ní ìkàlẹ̀ lónìí. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí àkọ́kọ́ mà wípé ìgbà tí a bẹ̀rẹ̀ ètò yìí ǹjẹ́ ẹ̀yin èèyàn tẹ́ wà nílé ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá tí ẹ wà nílé ǹjẹ́ ní àǹfààní àti lè máa rí wa wò dáadáa ǹjẹ́ àwòrán náà ó yáyì ó dùn ún wò ju tàtẹ̀yìnwá lọ a fẹ́ ìwúrí yìí kí o wá láti ẹnu tìyín náà ǹjẹ́ ojú òpó wa yóò padà ṣe sílẹ̀ báyìí lẹ́yìn ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí í ṣí ojú òpó sílẹ̀ ẹ ó pè a ó sì béèrè àwọn ìbéèrè méjì mẹ́ta lọ́dọ̀ yín tí ẹ ó padà fún wa ní èsì rẹ̀ táwa náà ó tún fi máa ṣe oríṣiríṣi àwọn àtúnṣe pàápàá kí ni ìgbáradì eléyìí tí ẹ̀yin náà ẹ ní sílẹ̀ fún Ramadan tí ó dojúkọ wá ta dojúkọ yìí kí ni ohun tí ẹ ní láti fi gbà wá ní ìmọ̀ràn àbí kí ni àwọn nǹkan tẹ́yìn náà ní tẹ́ fi ran ètò tàmà tí yóò wáyé nínú oṣù Ramadan lọ́wọ́ torí ẹ̀yin náà mọ̀ wípé nínú ètò tàmà a nídìí oríṣiríṣi àwọn ẹ̀bùn fáwọn ọmọ wa àtàwọn àbúrò wa tí wọ́n bá ń pè tí wọ́n ń dá sétò ẹ mọ̀ wípé gbà òkàrè ni máa ń jẹ́ kí inú ọmọ mi kó dùn láti lè máa pè láti lè máa gba ìbéèrè àti lè máa fèsì sí ìbéèrè tí yóò sì máa gba ẹ̀bùn kí ọlọ́run ọba aláwùrà bí kó bo ẹnìkọ̀ọ̀kan wa láṣìírí Ramadan owó ni o owó ni inú ìnáwó òun náà ni ẹnìkọ̀ọ̀kan wa àfẹ́ kó sí kí ọlọ́run ọba kó ṣe ní ìrọ̀rùn síwájú insha allah ǹjẹ́ ojú òpó wa 5644 39 71 ó ṣí sílẹ̀ báyìí fún wa láti ṣàfihàn fúnra ara wa wípé òótọ́ ọ̀rọ̀ ni àti ṣàfẹ́kù Sunna TV tó jọ mẹ́ta ṣùgbọ́n a ti ń padà wò dáadáa ẹnì kìíní ti ń bẹ̀ ńbẹ̀ wọ́n ti wà ní sẹpẹ́ ẹ jẹ́ kí a gbà wọ́n wọlé assalamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. orúkọ yín. orúkọ Ọláinú kan ni o. Ọláinú kan láti ìlú Congo. bẹ́ẹ̀ni láti ìlú Congo Point Noir. láti Point Noir. bẹ́ẹ̀ni ọjọ́ mà tó mẹ́ta àwa nìyẹn o. àwọn gbogbo ẹ̀ àìpẹ́ ó di fírífírí. àbí ẹ bá wá ń wọ àwòrán náà dáadáa ní ìsìn yẹn rí i pé ìyàtọ̀ tó dé bá àwòrán náà dáadáa. kọ́dà kì í ṣe kẹ́lẹ́ sọ pé ìyàtọ̀ yálàyà ìyàtọ̀ pápá àgbà ní pápá. Masha Allah Masha Allah. gbogbo àwọn àbá àti ń wá láti jèlò wọ́n wà kílíà ní àwọn báyìí àwọn kò wọ́n fi pé ká súnmọ́ báyìí. wàláhì inú wa dùn torí. àbí bẹ́ẹ̀ ni wọ́n bá pé ta bá mú àwọn ètò míì wá àwọn míì á pè wá pé ohun náà ó ń ṣe ségesège àwòrán náà rí bákan ó ń lọ ó ń fúlù ó ń dúdú ẹ̀rí torí ẹ̀ ní àwọn ọ̀gá wọn ní àwọn ó ṣe ìnáwó rẹ̀ torí ọlá pé irú tí náà ẹwà ń bẹ̀ tẹ́ ń fún wa ní oríyìn lórí pé ohun tá à ń ṣe yìí ẹ̀ ń gbádùn rẹ̀ torí ẹ̀ làwọn náà wọ́n ṣe ń ṣe ìnáwó pé ìtẹ́lọ́run yẹn náà òun ló jẹ wá lógún. àdúrà wo lẹ wá ní tẹ́ ṣe fún àwọn ẹni tí ń ṣènáwó yìí. rẹ̀mọ́ báwo bá tẹ̀ ṣàgbọ́ àdúrà ti ṣe rẹ̀. àbí. torí eré ìlànà àdúrà ni wọ́n wá gbogbo gbà. Masha Allah. àìmọye èèyàn tí ń ṣàdúrà kan ló kó mọ́ kan fi tó. ó sì jẹ́ pé àdúrà náà àárín ìlàpá àdúrà náà lára wọn lẹ́ẹ̀kan náà. Allahu akbar. torí àtàràbẹ̀ pé àdúrà náà ń gbà náà ni wọ́n ti fi fi mọ́ báyìí. Allahu akbar. Masha Allah. bájúwa náà bá gbà tẹ́lẹ̀ ní tí wọ́n ti yóò ní mọ́ onímọ̀ bí tó ṣe mọ́ ìkò ní mọ́. àbí. dọ́kà àdúrà ti gbà ó tún gbà jù náà là ń tọrọ. àmín ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ti ṣe pẹ̀lú náà. ẹ ṣeun báwo lẹ ti wá ń ṣe ìpalẹ̀mọ́ Ramadan ní Point Noir. pẹ̀lú ọlọ́run a lè tí ì ṣèlérí kan káwọ́ inú ẹ̀ náà kọ́lọ̀ kó ṣe wa nù rọ̀bìdọ́nà kọ́lọ̀ kó ṣe wa ká bẹ̀rẹ̀ pẹ̀lú kùtìláì. àmín. gbogbo ètò òkú lè jẹ́ bí ọba tẹ̀ pọ̀ ẹ̀rọ ọ̀tọ̀ wa náà nínú ètò dáìmọ̀ ẹ̀rọ ọ̀tọ̀ wa náà lágbára ọ̀tọ̀. Masha Allah ó dá ọlọ́run ó ṣe rọrùn síwájú. naam jazakumullahu khairan. mo kẹ́gbọ́n mi o mo kẹ́gbọ́n mi tẹ̀wé mo kí wọn o. àwọn náà wà létí ìgbọ̀ wọn ń dá yín lóhùn gbogbo ara náà fi ń dá yín lóhùn báyìí. ok ẹ ṣe òkè ìjà. naam salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh.
naam adúpẹ́ ọ̀pẹ́ òkun lọ́dọ̀ bàbá wa Ọláìnúkà láti ìlú Congo ẹlòmíràn ti bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ assalamu alaikum. ẹ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Elema Mashkur láti Ṣàkété. Elema Mashkur láti ìlú Ìṣàkété. náà nílùú Ìṣàkété ǹjẹ́ ẹ ń rí wa wò dáadáa lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín. bẹ́ẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ jẹ́ èyí tó ní ìjọba ní jẹ́ ẹni mo pé pé báwo ni ṣe gbà tí ó ti rí ló ṣe ìrọ̀lẹ́ ìpẹ́jọ́ ń lọ pé àwọn tẹ́kìnì ìjọba mi ṣe ó jáde sílẹ̀ kan náà. Masha Allah ẹ sì pa àwọn tẹ́kìnì sílẹ̀ wọ́n sì ṣe ó sì dọ́gba. bẹ́ẹ̀ kẹ́lẹ́ sọ ó ti wá mọ́ pọ̀. ẹ̀yin náà rí i pé mọ́ dáadáa. ẹgbà àwọn èdè ẹgbà náà pàtó wa ni. Masha Allah Masha Allah adúpẹ́ ọlọ́run ni àánú ọlọ́run àti àdúrà tí náà ní ń gbà lórí Sunna TV. ọgbẹ̀rún àti ọgbà àwọn tẹ́kìnì náà ọlọ́run mọ̀ fún ẹbí àmín wọn ò ní ṣí tẹ́ wọn àmín iléeṣẹ́ wọn ní gbóná wọn àmín ya Rabb àwọn tó ń bọ̀ wá lẹ́bọ̀ aláyé wa o àmín 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 ọlọ́wọ́ káwọn tó fẹ́ gbà wọn náà àmín ọlọ́wọ́ káwọn tó fẹ́ ta ayé ẹ̀ àmín àmín ọlọ́lá wàlá kúrọ́tà ìlà ìlàyà ni. pẹ̀lú ògo Ọlọ́run ètò direct kan yóò wáyé ní ọjọ́ Thursday ọjọ́ Àlàmísì tí ń bọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá ti ń lò nǹkan bí aago mọ́kànlá ẹ̀sẹ̀ àti wà níwájú amóhùnmáwòrán yín inshallah. aago mọ́kànlá níjọ́ ìgbèjì. níjọ́ ìṣèjì inshallah. naam ẹ ṣeun gan ẹ bá wa kí gbogbo àwọn tìlú Ìṣàkété. wọ́n bọ̀ ṣe o. naam salamu alaykum. wa aleykum salaam wa rahmatulah. naam alhamdulilah. tọ́ òun náà nìyí inú dúdùn òun náà ni máa ń jẹ́ kí ara ya dáadáa nígbà tí ẹ bá ń ṣe ìgbìyànjú tí ìgbìyànjú ní ó sì ń padà yọ àmì pé gbígbàdúrà ò ń bẹ níbẹ̀ nìyẹn. ǹjẹ́ àdúrà tiwa ti ń gbà yìí látara ìwúrí tá à ń rí látàdọ̀ tìyín náà òun náà ní jẹ́ kí gbogbo eléyìí kó lè máa dùn kó lè máa dán bí ṣe ń rí yìí. ẹ rí wípé béèyàn bá yàn rẹ́ àbí yàn yan iléeṣẹ́ kan láàyò bí iléeṣẹ́ náà bá ń lọ síwájú àwa tá a jẹ́ àyò iléeṣẹ́ náà àwa gángan la máa ń lọ síwájú torí béèyàn bá wá sọ́dọ̀ wa ní nǹkan bíi oṣù àbí kí n sọ pé ọdún kan síbi tá a wà yìí tó ń láǹfààní àti bá wa wo ètò yìí tó wá padà rí bí ètò náà ti ṣe wá mọ́ lónìí àbí kí n sọ pé gbogbo ohun tí ń jẹ́ ètò ní ojúlẹ̀ṣẹ̀ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ó wá padà má tó sì wá rí wípé ibẹ̀ náà lẹ́yìn takú sí tẹ̀ ń wò ó a rí i pé ìdàgbàsókè ń dé bá tẹlifíṣàn ti yín ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ó sì jẹ́ kí eléyìí kó máa lọ sí iwájú sí ni pẹ̀lú ògo Ọlọ́run ìfẹ́ tẹ̀ ní sí wa àwa kọ́ lè ní sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́ ní sí torí kò sí jó ń bí kò sí lù ń bí ṣùgbọ́n ẹ takú síbẹ̀ ní irọ́ Ọlọ́run sọ Ànábì sọsẹ́ tó bá jẹ́ eléyìí náà ni yóò kù wá kù tá a fi ṣoríire láyé ǹjẹ́ ká bó wà bẹ́ẹ̀ Ọlọ́run ó sì jẹ́ kí gbogbo èròǹgbà wa lórí bí a ti ṣe yan Sunna TV Yorùbá láàyò yìí àní ṣàbámà níbẹ̀ inshallah bí kudratillahi ta'ala. inú wa dùn ayọ̀ wa kún wípé a ṣe polongo fún yín lórí WhatsApp lórí ìkànnì àwa tí a jẹ́ olólùfẹ́ Sunna TV Yorùbá lórí WhatsApp a sì tún padà jó fún àwọn tí a mọ̀ náà lórí Facebook ní látòrí àwọn social media káàkiri. inú wa náà ń dùn torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣèbéèrè wípé àwọn ọmọ rí ètò Sunna TV wò má ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní padà sọ fún wa wípé o gẹ́gẹ́lẹ́ bí a ti ṣe ṣe àfihàn rẹ̀ tí a ṣe ṣàjúwe rẹ̀ fún àwọn lórí tẹlifíṣọ̀n àbí látara fídíò yìí tí à ń jù tẹ́yìn náà ti rí wò dáadáa lórí Sunna TV lónìí àbí ní àwọn ọjọ́ tí ó kọjá gẹ́lẹ́ ní ìgbà táwọn pe àwọn tẹkinísíàn yìí wọ́n sì bá wọn rí ṣe dáadáa eléyìí náà ń túmọ̀ sí wípé àjọ ń tẹ̀lé ara wa ni ẹlòmíràn tún bẹ́ẹ̀ jẹ́ kí a gbà wọ́n wọlé. asalaamu alaykum. asalaamu alaykum. Waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. Waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ẹ kú dédé ìwòye o. àwa nìyẹn o. ẹ ṣeun. Ajé
Alhaji Mustapha Adéníkọláwuyì láti Ìtìrún ní Nàìjíríà. náà láti Nàìjíríà ní báyìí. Bẹ́ẹ̀ni. ṣé orí social media lẹ ti rí wa wò ní àbí orí tẹlifíṣàn. láti bí ẹ̀rọ orí tẹlifíṣàn mi gangan mo ti ń wò yìí. Masha Allah. ọ̀dà à ń gbọ́ yín. láti bí ọ̀sẹ̀ mẹ́fà títí àdúgbò bẹ́ẹ̀ lọ. ẹni ò ti rí yín wò tẹ́lẹ̀. àbí. yín ò rí yín wò tẹ́lẹ̀. naam nísìnyí báyìí. mo wá pé ẹnjìníà mi. ìgbà yẹn mo wá pé ẹnjìníà mi ló wá bá mi wá tún tí ìsìnyí kà báyìí. ó wá dájú tàtẹ̀yìn wá lọ púpọ̀. Masha Allah. Amina ya Rabb. ẹ sì ń ṣe ìgbìyànjú àti báwa ṣe polongo Sunna TV ní Nàìjíríà. nàmbà wà ní tẹ́sà yín lọ́dọ̀ mi nínú gbogbo tẹ́sà yòókù o. Masha Allah. Masha Allah. kódà àwọn èèyàn tó ti àwọn tó wà wò lọ́dọ̀ mi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé sórí tiwọn náà. Alhamdulillah. tí kálukú ń wò ní bí wọ́n ti ń gbádùn ẹ̀. ẹ ṣeun gan. orí ẹ̀kọ́ gidi sámú ẹ̀kọ́ àlàáfíà lẹ́ ń kọ́ wa. ọlọ́run ní jó parí ìyẹn náà ò ní parí láéláé o. Amina ya Rabb. Amina ya Rabb. ǹjẹ́ ẹ máa bàbá wa Ẹlẹ́hà? Salamu alaykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kódà àjọ wà ní fúgàmù kan lánàá. àbí. àjọ wà ní fúgàmù kan lánàá ní ilé oko. ní Nàìjíríà lọ́hùn. jẹ́ lèmọ́nù tuntun. Sheikh Imran. alájẹrẹ àgbàni lẹ́tọ́rà lọ́nà yẹn. ọ̀dà ǹjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ní ọjọ́ Thursday tí ń bọ̀ yìí ẹ láǹfààní àti bá wọn sọ̀rọ̀ láti ojúlé-iṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá yìí wọ́n á wà pẹ̀lú wa lórí ètò yìí inshallah ọjọ́ Thursday ní dédé nǹkan bíi aago 11 òwúrọ̀ inshallah ẹ láǹfààní àti bẹ́ẹ̀ ni Thursday tí ń bọ̀ yìí inshallah amina ya Rabb. ọ̀dà ẹ bá wa ṣe ìpolongo Sunna TV káàkiri Nàìjíríà o torí tá a bá ń gbọ́ wípé àwọn èèyàn ń wò wá láti Nàìjíríà náà inú wa máa ń dùn ni torí tá a bá wò ó a rí wípé ìgbìyànjú òun náà ni àwa náà ń ṣe yìí torí Nàìjíríà àwọn náà ń ṣe bẹbẹ ṣùgbọ́n tá a bá tó wá rí àwọn èèyàn títún ń ti Nàìjíríà wá wo àwọn ètò wa ní Benin a rí wípé Ọlọ́run ọba ń gba àdúrà tiwa náà díẹ̀ bọ̀ nìyẹn Ọlọ́run ó sì jẹ́ kí àdúrà náà kó gbà kárí bẹ́ẹ̀ ni inshallah. ǹjẹ́ fún ìkéde pàtàkì òun náà ni wípé pẹ̀lú ògo Ọlọ́run ní ọjọ́ Thursday tí ń bọ̀ lọ́nà yìí kí Ọlọ́run ọba kó má ní òkú ní sọ̀rọ̀ torí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà ló lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àáyá kí Ọlọ́run ọba kó má ní òkú ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe wí. àwọn bàbá wa Sheikh Al-Imam Imran Ẹlẹ́hà wọ́n wà pẹ̀lú wa ní ojúlé-iṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá láti ṣe ìdáhùn sí oríṣiríṣi àwọn ìbéèrè tí ẹ bá ní láti béèrè lọ́dọ̀ wọn lórí tọ́pìkì tí wọ́n bá gbé wá ní ọjọ́ náà. ẹ jẹ́ ń fi tọ́pìkì nì èrú ohun tí wọ́n sọ̀rọ̀ sí yẹn ẹ jẹ́ ń mú lọ́wọ́ ná pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá ti dé orí ohun tí wọ́n sọ̀rọ̀ sí a ó padà jù gẹ́gẹ́ bí ìṣe wa bá ṣe máa ń jù ẹ̀yin tó sì ṣe ká ní wípé ẹ wà lórí ìkànnì WhatsApp tí ẹ ò tí ì darapọ̀ mọ́ wa lórí WhatsApp group eléyìí tó jẹ́ ti Sunna TV Yorùbá yìí ẹ gbìyànjú nọ́mbà yìí kan náà ni kí ẹ bá wa sọ̀rọ̀ ránṣẹ́ sí lórí WhatsApp náà kí ẹ lè sọ fún wa bí ẹ bá nífẹ̀ẹ́ sí àti darapọ̀ mọ́ wa lórí Sunna TV Yorùbá ká lè fi yín sínú gúrùpù náà torí tá a bá náwọn ètò eléyìí tí yóò jẹ́ live and direct ká lè máa ṣe ìpolongo rẹ̀ dọ́dọ̀ tí náà kí Ọlọ́run ọba láwùrábí kọjọ jẹ́ kí gbogbo wa ká lékún nínú ìmà ká lékún nínú gbígbàdúrà ká sì lékún nínú àrísìkí ẹlòmíràn tún bẹ̀ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ kí àgbà wọn wọlé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. assalamu alaikum ẹ ti wà ní Sunna TV Yorùbá báyìí o ẹ dákọ̀ bá wa gbóhùn sókè díẹ̀ sí i. ẹ káàsán o bàbá. ẹ káàsán o bàbá mi. bẹ̀rẹ̀ látàbí jan ni o lábọ̀bọ̀.
láti Abidjan Abobo. Abidjan lábòbò hàn. Kí ni orúkọ yín? Adé Haruna. Ake Haruna. Nílẹ̀ wọ̀nyẹn máa ń pè yín. Haruna. Adéníjì Haruna. Haruna kí ni? Adéníjì Haruna. Ohun yín náà kò jáde dúró dáadáa. Adéníjì Haruna ló kọ mi. Adé Haruna wọ̀nyẹn máa ń pè mí sí Adéníjì Haruna ló kọ mi. Adé Haruna ọ̀dà ẹ̀rín Sunna TV wò dáadáa lọ́hùn-ún. Tó dáa gidi àdúrà yìí ti gbà ní kírẹ́dìtì kọ̀ọ̀kan. Wọ́n láwọn ò ní kírẹ́dìtì tó pọ̀ pé àdúrà wa ó ti gbà pẹ̀lú ògo Ọlọ́run àdúrà tí náà yóò tún gbà jù báyìí lọ inshallah bí qudratillahi ta'ala. Fún àǹfààní gbogbo àwa tí káàdì wa kò pọ̀ dáadáa a ní owó tó pọ̀ lórí aago wa a lè padà kọ nọ́mbà yìí sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a mọ̀ sí portable ni ká kọ nọ́mbà náà síbẹ̀ ká store ẹ̀ ká fi síbẹ̀ ká forúkọ sí pé Sunna TV Yorùbá ká wá padà lọ sórí WhatsApp bá ṣe máa ń pera wa WhatsApp call ni ká pè wá lórí appel WhatsApp pẹ̀lú ògbọ́nà ìrọ̀rùn ni ó bá dé kò tún sí pé bóyá ẹ̀ ní káàdì kò sí pé kìrìdì mi ò pọ̀ owó mi ò pọ̀ lórí aago kò ní sí yẹn mọ́ pẹ̀lú ògbọ́nà lórí WhatsApp ẹ ó pè ní ìrọ̀rùn tẹ́ ẹ bá sì wà níwájú amóhùnmáwòrán yín ẹ gbìyànjú kí ẹ lọ sórí WhatsApp kẹ́ dáhùn tí àwí ìwò ẹ kọ nọ́mbà ní síbẹ̀ kí ẹ sì pè wá lórí ẹ rí wípé ohùn yín yóò tún já dáadáa ni kò ní jẹ́ kí ẹ máa ná ìnáwó tí kí ni ká pè á nípè lánàá dànù ṣùgbọ́n kò ní jẹ́ kí ẹ náwó jù nítorí tí èèyàn bá gbé Nàìjíríà ní Togo ní Ghana ní Abidjan ní gbogbo àwọn ìlú tí kò bá ti sí nínú ìlú +229 ẹ rí i pé ìnáwó rẹ̀ yóò máa pọ̀ àyàfi kí a padà sórí WhatsApp ẹlòmíràn bẹ́ẹ̀ assalamu alaikum ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ kí a gbà wọ́n wọlé assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Usman ló kọ mi. Usman láti bo. Láti Niger. Láti Niger ní àmì ìlọ́wà. Niamey bẹ́ẹ̀ ni Niamey mo àbí précisément. Masha Allah ẹ rí wa wò dáadáa. Wọ́n kọ́dà alhamdulilayi ala kulli hali. Naam ó ti tó ọjọ́ bíi mélòó kan tẹ́ ẹ ti ń wò wá báyìí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí. Gbọ́ ó ti pẹ́ ilé dákọ̀ ọjọ́ tàbí wò yín ó ti pẹ́ mashallah mashallah àwọn òyìn dáadáa sì ń gbádùn yín. Masha Allah. Kí wàá ní ipa tẹ́yìn náà ń kó látara kí gbogbo àwọn ọmọ Yorùbá ti ń bẹ nínú àmì mi. Àwọn madam. Gbogbo àwọn tí ń bẹ nínú àmì ìka lè máa wo Sunna TV Yorùbá àwọn tí wọ́n jẹ́ Yorùbá níbẹ̀. Hello. Naam àwa ń gbọ́ yín dáadáa tẹ́ bá ń gbọ́ wa. Mi ń gbọ́ yín dáadáa. Ẹ gbọ́ wa dáadáa má. A máa pẹ̀lú oúnjẹ ojúmọ́ ń ṣe aláyé sì máa wò ní Ọlọ́run jẹ́ kọ́wọ́ ní ọmọ àdókè. Amina ya rabbal alamin. Àmín. Ọlọ́run fún àlùbáríkà. Àwọn tí ń bá wa yìí Ọlọ́run jẹ́ kó tó wà bá aláyẹ pàdé àlàáfíà. Àmín. Àmín wa iyyakum. Ẹ máa ṣeun ẹ ṣeun ẹ bá wa kí gbogbo àwọn tí ní àmì. Hello. Ẹ bá wa kí gbogbo àwọn tí ní àmì. Ọmọ yìí kẹ̀yìn ní dọ́fẹ́ kí ní Fátúmọ̀ ló ń jẹ́. Ọ̀dà Fatima ẹ̀kú o. Ẹ̀kú ẹ̀rẹ́. Ẹ̀kú ẹ̀lẹ́ Fatima kí ló ń jẹ́? Kí ló orúkọ rẹ? Ma ismuk. Ismi Fatuma. Fatuma. Ọ̀dà ṣé òun gbádùn Sunna TV dáadáa? Bẹ́ẹ̀ni. Masha Allah ṣé máa ń lọ lé kéwú? Mo máa lọ lé kéwú o gbọ́. Ẹ sì máa ń lọ léwe náà. Ẹ kú ìyànjú. Àwa ni alhamdulillah. Ṣé máa ń lọ léwe? Ọlọ́run kù mí lọ́wọ́. Àmín. Ṣé o sì máa ń lọ léwe náà? Ṣé òun lọ lé kéwú o sì ń lọ léwe? Ọ̀dà ọjọ́ Wednesday ọjọ́ mẹ́kúròdì tí ń bọ̀ yìí ta máa ń pè ní ọjọ́rú ní nǹkan bíi agogo 4:00 gbìyànjú kó o pè ètò tàmà sọ fún pàpà
kí wọ́n gbé fóònù wọn fún ọ kó o fi pe ètò tàmá pẹ̀lú ògùn ọlọ́run ó dá sétò wọ́n lè ní kó ka àlùkùránì àbí kí wọ́n béèrè àwọn ìbéèrè míì lọ́dọ̀ ẹ pé kí ni nǹkan tí a máa ń ṣe kí lànà bí kọ́ wa wípé ká máa ṣe ní ìgbà tá a bá fẹ́ jẹun tá a bá sùn tá a bá jí kí ló yẹ ká máa ṣe kí làdúrà tá a fi ń wọ ilé ìgbọ̀nsẹ̀ kí làdúrà tá a ń ṣe ní ìgbà tá a bá jáde kí làdúrà tá a ṣe ká tó ṣàlùwàlá àwọn nǹkan bẹ́ẹ̀ 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 wọ́n máa ń ṣèbéèrè fún èèyàn tí èèyàn sì máa ń gba ẹ̀bùn tó pọ̀. gbogbo ẹ ló mà ọ̀dà tó bá di mẹkúrẹ́dì pẹ̀lú ògùn ọlọ́run gbìyànjú kí o pe ètò wa ní déédéé agogo 4:00 lọ́sàn-án sí 5:00 pẹ̀lú ògùn ọlọ́run ètò yẹn yóò ti ṣíra ńlẹ̀. àmín 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 ọlọ́run sì dáwọ́ náà lágbàá pẹ̀lú ògùn ọlọ́run. wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ kú àlẹ́ o tani nínú. tani ń sọ̀rọ̀ kí ló ń kọ yín. wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu kí ló ń kọ yín o. láti nàìjíríà ni. láti nàìjíríà lẹ ti ń pè wá báyìí. ẹ kújọ́ mẹ́ta. àwa máa ní o orúkọ yín. ẹ kújọ́ mẹ́ta o. àwa ní orúkọ yín. ànídàmú o. àmì orúkọ yín. Yusrat Sadiu. Yusrat. ọlọ́ọ̀ pẹ̀lú wa o. àmì ẹ ṣeun. níbo la ti ń pè wá ní nàìjíríà inú stéètì wo gangan lẹ ti ń pè wá láti nàìjíríà. láti Kaduna ni alhamdulillah ọ̀dà ẹ ṣeun ṣé ẹ̀ ń gbádùn àwọn wáàsí wa ní Sunna TV Yorùbá dáadáa. Masha Allah àmín. àwa nìyẹn o ẹ̀yin náà ẹ kú ìpalẹ̀mọ́ ọlọ́run ó jẹ́ ọba wa láyé láyé. àgbọ́yé. náà ó dà tó bá rí báyìí ẹ̀ ń gbọ́ wa dáadáa. à ń gbọ́ dáadáa irú dáadáa. Masha Allah. ẹ ló pẹ̀lú wa. àmín láti Kaduna ẹ bá wa kí gbogbo àwọn tìlú Kaduna. ètò kan máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday irú ọ̀túnla yìí ètò kan máa ń wáyé níbẹ̀ ní dédé agogo 4:00 sí 5:00 tá ń pè tó ní tàmá tó ní òkàrènú tí ẹ bá náwọn ọmọ lọ́dọ̀ ẹ gbìyànjú kí ẹ pè tó ní fún wa bóyá ọlọ́run lè ní káwọn náà kí wọ́n gba ẹ̀bùn lọ́dọ̀ wa ní Sunna TV Yorùbá tẹ́ ń gbọ́ wa báyìí náà tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ àjẹ́ wípé gbogbo ẹni tí ń bẹ níwájú amóhùnmáwòrán ní dédé àsìkò yìí akínyìn wípé kí ẹ kó ìnífẹ̀ẹ́ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo wa à ń wò láwòkọ́ṣe ẹ wò ó ní ojúlẹ̀ṣẹ̀ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ètò tẹ́ ń wò lọ́wọ́ yìí náà ni à ń pè ní ètò ẹwà èdè náà lẹ́tọ̀ ètò náà ni ẹwà èdè ètò yìí a máa wáyé ní gbogbo ọjọ́ ajé ọlá wípé a ti dá ṣíṣe ètò náà dúró ó tó ìjọ 2-3 látàrí kí a lè ṣe àwọn àtúnṣe tí ó péye sí ojúlẹ̀ṣẹ̀ amóhùnmáwòrán Sunna TV Yorùbá kí gbogbo àwòrán tẹ̀yin náà láǹfààní àti máa wò nílé yìí kó lè dùn wò dáadáa tẹ̀yin náà sì máa rí wípé irọ́ ẹ ò máa bà àsìkò jẹ́ níbi ìmáa dojúkọ amóhùnmáwòrán yín torí ẹ̀ náà ni ètò ni a fi ṣe kọ̀ síbì kan ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ tòní ìlọ pẹ̀lú ògo Ọlọ́run ní dédé àsìkò tí a wà yìí aago 4:30 náà lètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé ẹ jẹ́ ká gbẹni tí bẹ́ẹ̀ assalamu alaikum. alaikum salaam. mi ò pè ní ìsìn. náà láti. Haruna. Haruna. láti àbíjẹ látàbùbọ̀.
láti Abidjan. Mo ń gbọ́ yín dáadáa ní ìsìn mo ń pa tẹ́lì tẹ́lẹ̀ ìjìnlá báyìí tẹ́lẹ̀ tẹlifíṣàn. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Wàhálà ìṣe tẹ́lẹ̀ tẹlifíṣàn rẹ̀ náà Yakubé le son la télé où regarde même ma. Voilà, alhamdulillah, alhamdulillah. L'image est très propre. Abi? Oh, Henri là. Alhamdulillah. Appareil une photo statique donc crédit direct mo fi pay. On ja o mi ja ku. On to ba nìyẹn. Àmọ́ inú mi dùn láti pè é báyà kí n bá kọ máa rúdò yín wàhálà inú mi dùn. Àmín, ẹ ṣeun. Wọ́n ṣàdúrà fún yín gbogbo ìgbà. Ẹni tó ní ìmọ̀ràn láti dálé ṣe tẹlifíṣàn rẹ̀. Owó rí ọmọ òkè alábẹ́rẹ́ ọmọ òkè. Àmín. Ẹgbẹ́ ẹjẹ́ ìsinmi ti jẹ́ mẹ́ náà àánú ọlọ́mọ bá yín alábẹ́ ọlọ́mọ bá yín. Àmín, ẹ ṣeun. Ẹ̀rọ mi náà ládùn àwọn ti wáyé ti pẹ́ kọ́ lọ́n pèsè fẹ́mi náà. Àbí. Tí mo bá wálé ìyá bẹ̀nẹ̀ mọ́ ìyá bẹ̀nẹ̀. Lọ ń wà lè ṣe tẹlifíṣàn ni wà kí yín. Kú tẹnu la wà inshallah. Ẹ bá ti ń bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú amóhùnmáwòrán nísàlẹ̀ ń bí yìí. Gbogbo ohun tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ sáà máa bá wa sọ ń bẹ̀. Ok, mo ti rẹ́jísà rẹ̀, mo ti sọ rẹ̀. Ọ̀dà àgbọ́yé. Yàrá sí mo ti rí Yorùbá, mo ti rẹ̀ sí rẹ̀. Ọ̀dà ṣé pọ̀tàbù pàtì. Amen. Ṣé pọ̀tàbù ọ̀dọ̀ ìdí rẹ̀. Bàbá tí mo sọ̀rọ̀ àìsàn. Ẹ máa ń gbádùn wọn dáadáa. Dáadáa, àtẹ̀yìn náà nínú mo ti tẹ̀lé yìí náà, ìrẹ́yìn tẹ́lẹ̀ o. Àbí? Gbogbo ọjọ́ ajé náà ni àwa máa ń ṣètò gbogbo ọjọ́ ajé. Chaque lundi 16h30. Ok 16h30 mo ti gbọ́. Aago 4:00 lọ́sàn-án náà la máa ń ṣètò. Ọlá pé akọ́wé pé sáwọn èèyàn sì ń rí Sunna TV náà ló fà láàfi gbé ètò kan wá lónìí bí ìbẹ́bẹ̀. A máa ń gbé àwọn ọ̀rọ̀ wá. A máa ń gbé àwọn ọ̀rọ̀ wá táwọn èèyàn máa ń dá sí ni. Ok. Ọ̀dà. Inú mi dùn gidi gan. Ní gbogbo Nàìjíríà kó wá má tí wọ́n ti fi Yorùbá kankan. Alhamdulillah. Non, je vous remercie beaucoup. Abi. Merci. Bonne soirée, bonne journée. Merci. Nous me disons. Salam alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Avec le monsieur Laïfal, et qu'elle a fait bien direct. Ok, ouais, t'as vu Laïfal. Naam. Ọ̀dà alhamdulillah àti Nàìjíríà àti Benin ọmọ àyà ni wá bí Sunna TV Yorùbá tá a bá rí irú rẹ̀ ní Nàìjíríà tí báwọn mìíràn náà wà bẹ́ẹ̀ tí àwọn náà wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tiwantiwa òun náà ni eléyìí Yorùbá tá à ń sọ bẹ́ẹ̀ mo rò wípé gbogbo ọmọ káàárọ̀ oòjíire náà ni wọ́n máa gbọ́ dáadáa torí ẹ̀yà Yorùbá ó pọ̀ ẹ̀yà Ànàgó Yorùbá ni wọ́n ẹ̀yà Àwórì Yorùbá ni wọ́n ẹ̀yà Ìjẹ̀bú Yorùbá ni wọ́n ẹ̀yà Oǹdó Ẹ̀gbá Ìbàdàn Ọ̀yọ́ gbogbo Yorùbá tá à ń sọ ń bẹ Yorùbá náà ni ǹjẹ́ Sunna TV Yorùbá ti gbogbo ẹ̀yà Yorùbá ni kí ọlọ́wọ́ bá aláwọ̀ dàbí kó jẹ́ kí àjọ jèrè ń bẹ ni ẹlòmíràn ń bẹ ní ojú amóhùnmáwòrán báyìí asalaamu aleykum. Wàlẹ́kà sàlám wa rahmatullahi wa barakatuh. Orúkọ yìí àti ìdẹ́gbẹ́. Wàlẹ́kà sàlám wa rahmatullahi wa barakatuh. Orúkọ yìí àti ìdẹ́gbẹ́ tó ń pè wá. Àfa Ìsá ló ń sọ láti ló ka wá. Bàbá wa Alfa Ìsá. Láti ló ka wá. Láti Kabua. Ọjọ́ tó mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa dún tẹlifíṣàn náà lọ́lẹ̀ tẹlifíṣàn yẹn ẹ bá wa yí òun ẹ̀ lọ́lẹ̀ dáadáa. Ok. Masha Allah ó jẹ́ ká gbọ́ òun yín dáadáa. Ẹ ṣeun o. Ẹ bá wa yí òun náà lọ́lẹ̀ sí ẹ bá wa yí lọ́lẹ̀ sí ẹ máa gbọ́ òun náà nínú ọ̀pọ̀. Afẹ́ darapọ̀ mọ́ lórí WhatsApp ni. Ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp ni. Ẹ sọ̀rọ̀ ránṣẹ́ sórí nọ́mbà náà Insha Allah. Ok. Ọ̀dà. Ẹ sọ̀rọ̀ sí kẹ́kẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ni àá padà fi yín sí Insha Allah. Ọ̀dà máa sọ wá lórí nọ́mbà yìí. Lórí nọ́mbà náà bẹ́ẹ̀ ni. Ọ̀dà. Náà ẹ ṣeun. Ẹ ṣeun ọlọ́dọ̀ máa pín lọ́wọ́ o. Àmín jazakumullahu khairan. Àwọn gbàgbé ìlú Kaba tó ti pọ̀ jù. Masha Allah. Ẹ bá wa sọ fún gbogbo àwọn Yorùbá tí ń bẹ nílùú Kabua pé Sunna TV Yorùbá ká gbìyànjú ká máa wò ó. Ìbẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Ìsìláàmù tá a lò níyìn ayé àti ní àlìkìyàwó Insha Allah.
àdúgbò ẹ ṣé o. náà mẹ́yìn náà ṣe wọn o. a ṣe pẹ́ o. àmín àmín. a ṣe pẹ́ lágbára ọlọ́run. àmín ya Rabb. ọlọ́run yóò lékún àlàáfíà fún wa. àmín. a bá mi tó léèrè. àmín. lọ́nà àlébi lọ́dọ̀ ọlọ́run. àmín ya Rabb. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam bàbá wa láti ìlú Kabua wọn ní àwọn fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì WhatsApp ti Sunna TV Yorùbá. Orí ìkànnì yìí kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ wa níbẹ̀ bí ẹ bá darapọ̀ mọ́ wa lórí ìkànnì WhatsApp ti Sunna TV Yorùbá. Nọ́mbà eléyìí tí ẹ ń wò níwájú amóhùnmáwòrán yín náà kan náà ni ẹ ó padà sọ̀hùn sí wa sí bóyá lọ́rọ̀ bóyá ní nǹkan kíkọ ẹ lè kọ́ ní Yorùbá ẹ lè kọ́ ní French ẹ sì lè kọ́ ní èdè Gẹ̀ẹ́sì náà gbogbo ẹ̀ náà ni ó rọ̀ wá lọ́hùn a tún ní ẹlòmíràn ní orí okùn náà. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Naam tí ẹ bá láǹfààní àti tún wá pé Sunna TV Yorùbá òun náà ni ẹ̀ ń wò yìí o gbogbo ọjọ́ ajé náà ni ètò ẹwà èdè a máa wáyé ẹwà èdè tá a bá ṣí ètò náà sílẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ètò báyìí a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ràn òòjọ́ níbi tí a ti máa ń mú oríṣiríṣi àwọn ìmọ̀ràn eléyìí tí yóò jẹ́ current affairs ohun tí ń lọ lásìkò a máa wò ó láti máa ṣe ìmọ̀ràn fúnra ara wa kò sí ọgbọ́n kan táwa fẹ́ kọ́ wa bí kì bá ṣe ìrántí lórí àwọn nǹkan tí àwa náà ti mà ẹ̀rí lọ́jọ́ tòní lápèjúwe ara wa létí wípé ààwẹ̀ ń bọ̀ o báwẹ̀ bá sì ti ń bọ̀ gbogbo gbèsè àwẹ̀ tí ìwọ bá ti jẹ sílẹ̀ gbìyànjú láti sìn òrùn tí ń bẹ ńlẹ̀ yìí ó tó aṣọ ṣàgbẹ̀ gbìyànjú kó o san gbèsè àwẹ̀ rẹ lóòótọ́ àwọn obìnrin a mọ̀ wípé àwọn máa ń dín àwẹ̀ nítorí nǹkan hélà àwọn tó ti wà bẹ́ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin tí o bá lọ dín àwẹ̀ bóyá torí pé ara rẹ kò yá lásìkò tí ò ń gbàwẹ̀ lọ lọ́wọ́ tó wá lágbára débi pé ò ní okun àti agbára láti parí àwẹ̀ náà níjọ́ náà ẹ jẹ́ ń dá ẹni yìí lóhùn ká tó máa tẹ̀síwájú. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum bàbá wa ẹ ti wà pẹ̀lú wa ní Sunna TV tẹ́ bá ń gbóhùn wa. Naam à ń ṣàlàyé fúnra ara wa wípé tí a bá dín àwẹ̀ tá a bá jẹ gbèsè àwẹ̀ ká gbìyànjú àti san kó tó di pé àwẹ̀ mìíràn yóò dé kí gbèsè kó má bàa lọ kún gbèsè torí gbogbo ìgbàkigbà tá a bá ń ṣe ìgbésẹ̀ kan tá a bá ń gbàwẹ̀ ni ká máa gbà á gẹ́gẹ́ bíi pé eléyìí tí ó gbẹ̀yìn nígbèsí ayé wa nìyẹn torí ikú òdọ́jọ́ àrùn òdóṣù kí ọlọ́run ọba aláwùrábí kó má ṣe wá ní ẹlẹ́mìí kúkúrú. ǹjẹ́ ní gbogbo ọjọ́ ajé gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ bọ̀ lẹ́ẹ̀kan wípé ọjọ́ ajé tí ó bá ti ń lu agogo 4:00 à ń bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú ìmọ̀ràn òòjọ́ níbi tá a ti mú oríṣiríṣi àwọn ìmọ̀ràn wá nígbà míì ìròyìn àyíká máa ń wá nígbà tá a bá rí àwọn ìròyìn kan tá a fẹ́ kó di mímọ̀ fáwọn èèyàn wa ìròyìn òun rèé o orí báyìí ó ṣẹlẹ̀ báyìí níbi báyìí ládùúgbò báyìí nílùú báyìí tí yóò sì máa jẹ́ ìròyìn fún ẹ̀yin tí ẹ wà lé lẹ́yìn ẹ̀ a ní abala kan tá à ń pè ní ìwòsàn ẹ̀yin tẹ́ ẹ ti ń bá wa lọ níbẹ̀rẹ̀ ètò yìí ẹ rí wípé a ṣe ìwòsàn lónìí kí la sì sọ ń bẹ̀ ọ̀rọ̀ nípa àmúngó àyẹ̀níyà tí Gẹ̀ẹ́sì ń pè àbí ẹ̀rní tí eléyìí ti máa ń jẹ́ kí nǹkan rógódó tí ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin wa ni tí ó máa wú tí ó máa fẹ̀ sí ni ẹ̀rí kí ni àwọn nǹkan tí èèyàn lè máa lò sí ní ìlànà ẹ̀sìn Islam àti sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam léyìí tí kò ní la tiẹ̀ bọ́ lọ rárá tẹ́ ẹ bá wẹni tí ń ṣe kìíní ẹ̀rí pé olùkọ́ ni wọ́n àlùfáà ni wọ́n ìmáàmù ni wọ́n akọ́mọlẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ sunna Ànábì wa Muhammad ńlá ni wọ́n jẹ́ kódà ọlọ́run ọba wa bù wọ́n ní ìmọ̀ nípa ìwòsàn yìí wọ́n sì ní àwọn ò fi ṣe sàárà fún gbogbo mùsùlùmí àgbáyé tí wọ́n ti nífẹ̀ẹ́ sí Sunna TV Yorùbá. ǹjẹ́ ààrẹ jù báyìí lọ ní ọjọ́ tòní akí bàbá wa Ọláìnúkà láti Pointe Noire nílùú Congo lọ́hùn-ún àwọn ni wọ́n ṣìde ètò yìí ó sì jẹ́ kí á tà dáadáa elema mashkuru láti ìlú Ìsàkété Alhaja Mustapha láti Nàìjíríà lọ́hùn-ún akí gbogbo yín o alada bàbá wa Adé Haruna láti Abidjan Àbúbò akínyìn bàbá wa Usman láti Niger Niamey ọmọ yín Alhaja Lọ́la Fatima àwọn náà bá wa sọ̀rọ̀ Yusra láti Nàìjíríà ní Kaduna Alhaja wa dáadáa yìí akínyìn o Alfa yín sá láti Kabua àwọn ni
wọn àgbà gbẹ̀hìn lórí ètò yìí tá fi kásẹ̀ ètò yìí lẹ̀ lọ́jọ́ tòní ẹ̀yin yẹn wá tẹ̀ ń bẹ̀ ń lé ètò ẹwà èdè yín ó ti bẹ̀rẹ̀ ní gbogbo ọjọ́ ajé dédé agogo 4:00 sí 5:00 lẹ́ẹ̀mọ̀ láǹfààní àti lè máa pè wá ọgbọ́n àgbà ibẹ̀ láti máa ń mú oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ wá tí ó ń ṣẹlẹ̀ níbi báyìí ó ń ṣẹlẹ̀ níbi báyìí ìmọ̀ràn wo lẹ́yìn ní kílẹ̀ ní tẹ́ ó fi bọ́ àwọn èèyàn kí ni ohun tí ẹ ó sọ láti fi gbà wọ́n ní ìmọ̀ràn lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ǹjẹ́ lọ́jọ́ tòní a fi ètò tòní ìṣekọ̀ síbí yìí àtẹ̀mí àti àwọn àmójú ẹ̀rọ ní yàrá àgbàrá lọ́hùn à ń dágbére fún yín wípé ìlànà àmà inṣàlá wa rafa'nahu makana aliyya wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Yorùbá ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè.